ìgbésẹ̀ tí àwọn afọbajẹ ìlú Ìpètùmọdù fẹ́ gbé lẹ́yìn tí ọba wọn dèrò ẹ̀wọ̀n l'Amẹ́ríkà. Àwọn ọlọ́pàá yìnbọn ṣekú pa ọlọ́kadà kan lẹ́kọ̀ọ́, àwọn èèyàn gùn lé ìwọ́de ìfẹ̀hónúhàn. Ó mà ṣe o, ọ̀pọ̀ arìnrìn-àjò dàwátì lẹ́yìn ìjàmbá ọkọ̀ ojú omi míì tó tún wáyé nípínlẹ̀ Sokoto. Àlàyé nípa ọdún Amólè tó jẹ́ ọjọ́ tí ìlú yóò kó ọjà ẹnikẹ́ni tó bá ṣí ṣọ́ọ̀bù. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní Amẹ́ríkà ní owó orí ọjà tí ààrẹ Trump gbé kalẹ̀ fáwọn orílẹ̀-èdè kò bófin mu. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ẹ wá gbọ́ o, ẹ gbọ́ ìgbésẹ̀ tí àwọn afọbajẹ ìlú Ìpètùmọdù fẹ́ gbé lẹ́yìn tí ọba wọn dèrò ẹ̀wọ̀n l'Amẹ́ríkà. Olórí àwọn afọbajẹ nílùú Ìpètùmọdù, Olóyè Afọlábí Adédèjì ti sọ pé ìròyìn tó ní apẹ̀tù ti ìlú Ìpètùmọdù nípínlẹ̀ Ọ̀ṣun, ọba Joseph Olóyèdé ti dèrò ẹ̀wọ̀n lórílẹ̀‐èdè Amẹ́ríkà ní àwọn gbọ́ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó kọjá ní ìròyìn náà jáde, èyí tó ṣàlàyé pé ilé-ẹjọ́ kan l'Amẹ́ríkà ju ọba Olóyèdé sí ẹ̀wọ̀n ọdún 4 lórí ẹ̀sùn lílu jìbìtì owó ìrànwọ́ COVID-19 tí iye rẹ̀ lé ní mílíọ̀nù $4. Olórí àwọn afọbajẹ ní ìlú ìṣẹ̀ǹbáyé náà ní ìyàlẹ́nu ní ìròyìn ọ̀hún jẹ́ fún àwọn nítorí òun àti orí adé náà sì jọ sọ̀rọ̀ ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó kọjá. Olóyè Adédèjì ní kò sí ìgbésẹ̀ kankan tí àwọn olóyè lè gbé báyìí nítorí àwọn ń dúró de nǹkan tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun yóò ṣe. Olóyè náà ní àwọn ti fi ọ̀rọ̀ ọ̀hún tó kọmíṣánná tó wà fún yíyan ọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun létí. Ó ní nǹkan tí kọmíṣánná sọ ni pé àwọn ní láti rí ìwé ẹjọ́ tó sọ ọba Olóyèdé sí ẹ̀wọ̀n ní orílẹ̀-èdè Amẹ́ríkà kí àwọn tó mọ ìgbésẹ̀ tó kàn láti gbé. Ó ní ìlú Ìpètùmọdù kì í yan adélé ọba, àwọn olóyè ni yóò máa ṣe ètò ìṣàkóso ìlú lọ títí ìjọba yóò fi sọ ìgbésẹ̀ tó kàn lórí ọ̀rọ̀ ọba Olóyèdé tó wà lẹ́wọ̀n l'Amẹ́ríkà. Lórí ọ̀rọ̀ ààfin tí ọba Olóyèdé wó lulẹ̀ láti kọ́, ìyún ààfin ìgbàlódé, Olóyè Adédèjì ní ìgbìmọ̀ tó ń ṣiṣẹ́ lórí kíkọ́ ààfin ìgbàlódé náà yóò tẹ̀síwájú iṣẹ́ wọn nítorí owó sì wà nílẹ̀ láti máa fi bá iṣẹ́ náà lọ. Olóyè Adédèjì wá rọ gbogbo ọmọ bíbí Ìpètùmọdù àti gbogbo àwọn tó ń gbé ìlú náà pé kí wọ́n má ṣe fa wàhálà lórí nǹkan tó ṣẹlẹ̀. Ọlábóyè Ayọ̀ọ́lá tó wá láti ìdílé kejì tó ń jọba nílùú Ìpètùmọdù ṣàlàyé pé kò sí ohun tí èèyàn bá fi ọ̀nà èrú kó jọ tí yóò tọ́jọ́. Ọ̀gbẹ́ni Ayọ̀ọ́lá ní eléyìí ló fa ohun tó ṣẹlẹ̀ sí ìlú Ìpètùmọdù báyìí lórí ọ̀rọ̀ ọba Olóyèdé. Gẹ́gẹ́ bí ó ti wí, ó ní ìdílé àwọn ní ipò ọba kàn nígbà náà tí gbogbo ará ìlú Ìpètùmọdù sì mọ̀ pé ìdílé àwọn ní ọba tọ́ sí, ṣùgbọ́n àwọn afọbajẹ sọ pé ìdílé àwọn kò ní owó lọ́wọ́. Ó ní kò sí ẹni tó fọwọ́ sí yíyan ọba Joseph Olóyèdé sí ipò ọba nínú gbogbo ìdílé Aríbilé lápapọ̀. Ńṣe ni wọ́n fi ọwọ́ lágbá ìdílé Aríbilé lójú nígbà náà. Ó ní ohun tí àwọn afọbajẹ ṣe nígbà náà ló ti di ẹ̀gàn àti àbùkù fún gbogbo ọmọ bíbí ìlú Ìpètùmọdù báyìí. Ọ̀kan lára ọmọ ìlú Ìpètùmọdù tí a fi orúkọ bò ní àṣírí sọ pé etí kunkun àwọn afọbajẹ nígbà tí wọ́n fi ọba Olóyèdé joyè ló fa ìtìjú fún gbogbo ọmọ ìlú Ìpètùmọdù báyìí. Ó ní ariwo Ifá kò mú tálákà fi jẹ ọba mọ́, àwọn onídọ́là ní Ifá mú lóde òní ní ariwo tí àwọn afọbajẹ ń pa nígbà náà. Onítọ̀ní tó bá jẹ́ pé Ifá ni àwọn afọbajẹ fi yan ọba lásìkò náà ni nǹkan kò ní rí bó sì rí lónìí. Bí a bá pinnu láti gba ọba Olóyèdé padà tó bá dé láti ọgbà ẹ̀wọ̀n, àwọn aráàlú jẹ́rìí ìjọba pé wọn kò ní gbà láti jẹ́ kí ó padà sí orí àpèrè náà mọ́. Ó ní òun gba àwọn afọbajẹ ní ìmọ̀ràn pé kí wọ́n padà sí ìdí ìṣẹ̀ṣe láti máa fi Ifá yan ọba sórí ipò, torí kò yẹ kí wọ́n kó ọ̀rọ̀ Ifá dànù nípa yíyan ọba sórí ìtẹ́ kí irú ìdójútini tó wáyé báyìí ní Ìpètùmọdù má bàa wáyé mọ́ lọ́jọ́ iwájú. Àwọn ọlọ́pàá yìnbọn ṣekú pa ọlọ́kadà kan lẹ́kọ̀ọ́, àwọn èèyàn gùn lé ìwọ́de ìfẹ̀hónúhàn. Àwọn olùgbé ìlú Onosa ní Elémòrò lágbègbè Ìbẹ̀jú-Lẹ́kí nípínlẹ̀ Èkó lọ́jọ́ Ẹtì Friday tú jáde síta sígboro látàrí bí àwọn ọlọ́pàá kan ṣe yìnbọn ṣekú pa ọlọ́kadà. Gẹ́gẹ́ bí
ìròyìn Saturday Punch ṣe gbé jáde síta níṣe làwọn olùwọ́de ìfẹ̀hónúhàn gba ìgboro kan tí wọ́n sì dáná sí táyà ní àwọn ojú pópó èyí tó ṣokùnfà súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀. Àwọn aṣojú mi kòró kan sọ wípé ìṣekúpa Muazu Abdullahi ọlọ́kadà nílùú ló ṣokùnfà ìwọ́de ìfẹ̀hónúhàn èyí tó pẹ́ fún ọ̀pọ̀ wákàtí. Nínú fídíò kan tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn lójú òpó ayélujára ló ṣàfihàn bí ọ̀pọ̀ olùwọ́de ṣe ń ké gbàjarè síta pariwo police olè ọlọ́pàá olè léraléra nígbà tí àwọn ọlọ́pàá sì ń fi ibi tí àwọn èrò tínú ń bí sílẹ̀. Èéfín táyà tí wọ́n dáná sun gba inú afẹ́fẹ́ bí àwọn olùwọ́de ṣe ń rìn lójú pópó láti fẹ̀hónú hàn lórí ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀kan lára àwọn olùwọ́de nínú fídíò náà sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé lálẹ́ ọjọ́bọ̀ Thursday nígbà tí àwọn ọlọ́pàá fẹ́ gbìyànjú láti gba ọ̀kadà alùpùpù lọ́wọ́ àwọn ọlọ́kadà. Ó sọ wípé olùfarakásá náà pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí àwọn agbófinró ọlọ́pàá yìnbọn pa á. Ẹni tó ń kọ ìhà sí ìṣẹ̀lẹ̀ náà, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin sọ lójú òpó ayélujára rẹ̀ pé wọ́n ti ṣí àwọn ojú pópó náà padà. Ó fi kún pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Ọlọ́ndáre Jimoh darí ikọ̀ àwọn agbófinró lọ sí agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé láti mú àlàáfíà bọ̀ sípò lágbègbè ọ̀hún. Ẹ̀wẹ̀, Hundeyin nínú àtẹ̀jáde kan tó jẹ́ pínpín pẹ̀lú ìròyìn Saturday Punch sọ wípé àwọn ọlọ́pàá láti àgọ́ ọlọ́pàá Elémòrò lákòókò tí wọ́n ń ṣiṣẹ́ ìréde ṣalábàápàdé ogunlọ́gọ̀ àwọn èèyàn tó máa ń ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn. Ó ṣàlàyé pé lójúnà láti dáàbò bo ara wọn, àwọn agbófinró náà lo àwọn ohun ìjagun wọn èyí tó mú kí àwọn èèyàn mẹ́ta farapa. Ó fi kún pé àwọn olùfarakásá tó farapa náà ti jẹ́ gbígbé lọ ọgbà ilé ìwòsàn fún ìtọ́jú. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn ọlọ́pàá tó lọ́wọ́ nínú yíyìnbọn ṣekú pa èèyàn ti jẹ́ gbígbé lọ àhámọ́ ọlọ́pàá. Ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún sì ti bẹ̀rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ní ìfarajìn àwọn sì dúró digbí nípa ìwádìí tó lóòrìn nínà tán láì fi gbá kan bọ̀ kan nínú lójú náà láti fìdí òtítọ́ múlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá rọ àwọn olùgbé ìlú náà láti ṣe sùúrù kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ agbófinró kí wọ́n sì yàgò kúrò nínú ìgbésẹ̀ tó lè da omi àlàáfíà ìlú rú. Ó mà ṣe o! Ọ̀pọ̀ arìnrìn-àjò dàwátì lẹ́yìn ìjàmbá ọkọ̀ ojú omi míì tó tún wáyé nípínlẹ̀ Sokoto kai. Ìjọba ìpínlẹ̀ Sokoto ti kéde ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi míì tó tún wáyé níjọba ìbílẹ̀ Ṣàgárí níbi tí ọ̀pọ̀ àwọn arìnrìn-àjò ti dàwátì. Gómìnà Ahmed Aliyu, ẹni tó kéde ìṣẹ̀lẹ̀ burúkú náà lọ́jọ́ Ẹtì Friday fún àwọn akọ̀ròyìn nípasẹ̀ olùbádámọ̀ràn pàtàkì rẹ̀ lẹ́ka àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Sokoto, Aminu Bondinga sọ wípé ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́bọ̀ Thursday nígbà tí ọkọ̀ ojú omi náà dojúdé tó sì ju ọ̀pọ̀ àwọn arìnrìn-àjò sínú àgbàmì odò. Bondinga sọ wípé wọ́n ti darí àwọn òṣìṣẹ́ sí agbègbè náà pẹ̀lú àjọ NEMA àti àwọn aláṣẹ ojú omi National Inland Waterways Authority ló ṣiṣẹ́ papọ̀ láti dóòlà àwọn tó rí kó yọ àti láti ṣàwárí àwọn olùfarakásá. Ẹ̀wẹ̀, iye àwọn olùfarakásá ní pàtó ni kò tíì jẹ́ fífi léde lásìkò tí à ń kó ìròyìn yìí jọ, tí àwọn olùgbé ìlú sì ń bẹ̀rù pé ọ̀pọ̀ àwọn arìnrìn-àjò náà lè má wà láàyè. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ìṣẹ̀lẹ̀ náà ni yóò jẹ́ ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi ẹlẹ́ẹ̀kẹta léra wọn tí yóò wáyé nípìnlẹ̀ náà. Ìròyìn Sahara Reporters gbé jáde lọ́jọ́ 24 oṣù kẹjọ pé èèyàn 6 ló kú tí èèyàn 3 sì dàwátì nígbà tí èèyàn 19 sì jẹ́ dídóòlà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé níjọba ìbílẹ̀ Sabonbani lọ́jọ́ 22 oṣù kẹjọ ọdún yìí. Alábòjútó agbègbè fún àjọ National Inland Waterways Authority nípínlẹ̀ Sokoto, Ọ̀gbẹ́ni Bala Bello, ẹni tó kéde ìṣẹ̀lẹ̀ náà sọ wípé ìṣẹ̀lẹ̀ náà ló wáyé nípasẹ̀ àìfọkànsí, àìka nǹkan kún àti bí ọkọ̀ ojú omi náà ṣe gbé ẹrù àkójù àti bí wọ́n ṣe tako òfin ìlànà à ń tẹ̀lé ìrìn àjò lórí omi. Wàyí o, àwọn òṣìṣẹ́ adóòlẹ̀mí sì ń ṣiṣẹ́ ìdóòlẹ̀mí lọ́wọ́ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn àjọ SEMA, NEMA àti NIWA láti ṣàwárí àwọn arìnrìn-àjò tó dàwátì. Ẹnikẹ́ni kò ní í dàwátì, ìjàmbá ó kéré ni ó pọ̀ ni kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan láṣẹ Ìlédùà. Àlàyé nípa ọdún Amólè tó jẹ́ ọjọ́ tí ìlú yóò kó ọjà ẹnikẹ́ni tó bá sí ṣọ́ọ̀bù.
ọdún àmọ́lé ọ̀hún ló ti wáyé nílùú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo níbi tí ẹnikẹ́ni kò ti gbọ́dọ̀ sí ṣọ́ọ̀bù tàbí ta ọjà káàkiri ìlú náà. Gẹ́gẹ́ bí àṣà ìlú Àkúrẹ́, kò sí ẹni tó gbọ́dọ̀ sí ṣọ́ọ̀bù tàbí ọjà lásìkò ọdún náà títí tí ọdún ọ̀hún yóò fi parí. Àsìkò ọdún làwọn olóyè ìlú fi máa ń kóra jọpọ̀ láti ṣètùtù tí wọn yóò sì gbàdúrà fún àlàáfíà àti ìtẹ̀síwájú ìlú Àkúrẹ́. Agbẹnusọ fún ọba Adéjì ti ìlú Àkúrẹ́, Michael Adéyẹyẹ, sọ nínú àtẹ̀jáde kan pé gbogbo ṣọ́ọ̀bù ló gbọ́dọ̀ wà ní títìpa, àmọ́ ọ̀rọ̀ náà kò kan àwọn ṣọ́ọ̀bù kan. Àtẹ̀jáde náà ní títìpa àwọn ilé ìtajà ọ̀hún jẹ́ ọ̀kan lára àwọn àṣà tí àwọn gbọ́dọ̀ tẹ̀lé lásìkò ọdún àmọ́lé. Ó ní kò ní sí àyè fún ṣíṣí ọjà, ṣọ́ọ̀bù, àwọn ilé ìtajà ìgbàlódé tàbí àwọn ọjà iwájú ilé lásìkò ọdún náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, ó rọ gbogbo olùgbé ìlú Àkúrẹ́, àwọn ìyálọ́jà àtàwọn tó ní ṣọ́ọ̀bù láti tẹ̀lé àṣẹ ọ̀hún lásìkò ọdún náà. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà kò kan àwọn ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta oògùn, àmọ́ ó ní ààfin kò ní fààyè gba ohunkóhun tó jọmọ́ ọjà títà tàbí òwò ṣíṣe nílùú náà lásìkò ọdún. Kí ni yóò ṣẹlẹ̀ sí àwọn tó bá kọ etí ọ̀gbìn sí àṣẹ ọ̀hún? Nígbà tí BBC Yorùbá kàn sí agbẹnusọ Kábíyèsí Déjì ti ìlú Àkúrẹ́, ó ní ẹnikẹ́ni tó bá kọtí ikún sí àṣẹ náà yóò pàdánù ọjà rẹ̀. Ó ní ọdún náà yàtọ̀ sí ọdún dúdùdú, àmọ́ ó fẹ́ jọ ara wọn. Níṣe ni wọ́n máa ń kó ọjà ẹni tó bá tàpá sí àṣẹ tó rọ̀ mọ́ ọdún ọ̀hún. Lẹ́yìn náà ló rọ àwọn aráàlú láti má ṣe kọ etí ikún sí àṣẹ náà kí gbogbo nǹkan lè lọ bó ṣe yẹ. Wàyí o, àwọn oníṣòwò kan nílùú Àkúrẹ́ ti bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ lórí ipa tí àṣà ọjà títì náà ń kó lórí okòwò wọn. Tí ẹ kò bá gbàgbé, oṣù tó kọjá ni wọ́n ṣe ọdún Ayérégbé nílùú Àkúrẹ́ yìí kan náà, níbi tí wọ́n ti gbé àgádágodo sí gbogbo ṣọ́ọ̀bù ìlú náà. Dúdúyẹmí sọ fún BBC Yorùbá pé àwọn ò ṣí ṣọ́ọ̀bù lọ́jọ́ náà, wọ́n ti bà ọjà jẹ́ fún àwọn. Ó ní owó tó yẹ kí àwọn ó pa wọlé ti lọ nìyẹn. Àmọ́ ṣá, kì í ṣe ìgbà àkọ́kọ́ tí wọ́n máa ti ọjà ọ̀hún. Ọdọọdún ni wọ́n máa ń ti ọjà náà tí ó sì ti mọ́ àwọn lára. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní Amẹ́ríkà ní owó orí ọjà tí ààrẹ Trump gbé kalẹ̀ fáwọn orílẹ̀-èdè kò bófin mu. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà ti gbé ìdájọ́ kalẹ̀ pé ọ̀pọ̀ àwọn owó orí ọjà tí ààrẹ orílẹ̀-èdè náà Donald Trump ń gbé kalẹ̀ ló jẹ́ títàpá sí òfin, èyí tó lè ṣe àkóbá fún ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè ilẹ̀ òkèèrè. Ìdájọ́ náà kan àwọn owó orí ọjà tí Trump ṣe tako àwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé láti fi gbẹ̀san tó fi mọ́ China, Mexico àti Canada. Nínú ìdájọ́ táwọn adájọ́ méje nínú àwọn 11 panupọ̀ lé lórí, ní ẹ̀rí tí Trump mú wá pé ààyè wà fún irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ lábẹ́ ṣíṣe ètò pàjáwìrì fún ọrọ̀ ajé lòdì sí òfin. Ní ọjọ́ 14 oṣù kẹwàá ní àmúṣẹ ìdájọ́ náà tó gbéra sọ láti fún ìjọba ní àǹfààní láti pinnu bóyá wọ́n máa lọ sí ilé ẹjọ́ tó ga jùlọ láti béèrè fún àyípadà ìdájọ́ náà. Ààrẹ Trump ní lọ́jọ́ àbámẹ́ta Sátidé, ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó ń fi òṣèlú ṣe sọ pé kí àwọn yọ àwọn owó orí ọjà tí wọ́n ṣe. Ó ní ṣùgbọ́n wọ́n mọ̀ pé orílẹ̀-èdè Amẹ́ríkà ló máa borí níkẹyìn. Ó ní tí àwọn bá yọ àwọn owó orí ọjà náà kúrò, ohun tí kò dára rárá fún àwọn ni. Ó máa ṣe ìkúrẹ̀tẹ̀ fún owó Amẹ́ríkà, ó sì yẹ kí àwọn máa lágbára sí ni. Ṣáájú ni Trump ti ní àwọn owó orí ọjà tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ náà wà ní ìbámu pẹ̀lú òfin International Emergency Economic Powers Act IEEPA, èyí tó fún ààrẹ lágbára láti gbé ìgbésẹ̀ lórí àwọn tó bá lè dúnkòokò mọ́ orílẹ̀-èdè rẹ̀. Nínú ìdájọ́ náà tó jẹ́ abala ìwé 127, ilé-ẹjọ́ náà ní IEEPA kò ní kí ààrẹ gbé àlékún owó orí ọjà kalẹ̀, àti pé ilé aṣòfin ló ní agbára láti ṣe àgbékalẹ̀ owó orí àti owó orí ọjà tí IEEPA kò sì lè yí èyí padà. Ilé-ẹjọ́ náà ní kò dájú pé nígbà tí àwọn ilé aṣòfin gbé òfin náà kalẹ̀ lọ́dún 1977, wọn kò gbèrò láti ṣe àyípadà òfin tó ti wà nílẹ̀ àti láti fún ààrẹ ní agbára láti ṣe àgbékalẹ̀ owó orí ọjà. Ìdájọ́ náà ló ń wáyé látàrí ẹjọ́ tí àwọn iléeṣẹ́ kéréje méjì kan àti àgbáríjọ àwọn ìpínlẹ̀ ní US pè tako ààrẹ Donald Trump
lórí àwọn ìgbésẹ̀ rẹ̀. Lẹ́yìn tí Trump gbé àwọn òfin rẹ̀ kalẹ̀ ní oṣù kẹrin níbi tó ti gbé owó orí ọjà tó tó 10% kalẹ̀ fáwọn orílẹ̀-èdè káàkiri àgbáyé, Trump kéde ọjọ́ náà gẹ́gẹ́ bí ọjọ́ tí Amẹ́ríkà gba òmìnira lórí àwọn ètò okòwò ṣíṣe tí kò tó. Ní oṣù karùn-ún ní ilé-ẹjọ́ kan ní New York sọ pé àwọn owó orí ọjà tí Trump gbé kalẹ̀ náà kò bá òfin mu nítorí ìgbẹ́jọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ní àmúṣẹ ìdájọ́ náà kò tí ì fi wáyé. Ní àfikún sí àwọn owó orí ọjà náà, ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn náà tún wọ́gi lé owó orí ọjà tako Canada, Mexico àti China, èyí tí Trump ní ó pọn dandan láti mú àdínkù bá bí wọ́n ṣe ń gbé egbòogi olóró wọ Amẹ́ríkà. Ẹ̀wẹ̀, ìdájọ́ náà kò kan àwọn ọjà bíi irin àti aluminium, èyí tí Trump gbé kalẹ̀ lábẹ́ àṣẹ ààrẹ míì. Ṣáájú àgbékalẹ̀ ìdájọ́ náà ni àwọn agbẹjọ́rò ilẹ̀ ìjọba Amẹ́ríkà sọ pé tí ilé-ẹjọ́ bá yí àwọn ìpinnu Trump padà, ó ṣeé ṣe kó sọ orílẹ̀-èdè náà sínú irúfẹ́ ìṣòro ètò ọrọ̀ ajé tí orílẹ̀-èdè Amẹ́ríkà ní lọ́dún 1929. Àwọn agbẹjọ́rò náà kọ nínú lẹ́tà kan pé ṣíṣe àyípadà àwọn àṣẹ ààrẹ lórí owó orí ọjà yóò ní ipa tó lágbára lórí ètò ààbò, ìbáṣepọ̀ ilẹ̀ òkèèrè àti ètò ọrọ̀ ajé. Ààrẹ gbàgbọ́ pé orílẹ̀-èdè wọn kò ní lè san ọ̀pọ̀lọpọ̀ owó tírílíọ̀nù dọ́là táwọn orílẹ̀-èdè kan ti san padà, èyí tó máa kó Amẹ́ríkà sí oko gbèsè. Ìdájọ́ náà tún tanná wádìí àwọn àdéhùn kan tí Amẹ́ríkà àtàwọn orílẹ̀-èdè kan tọwọ́ bọ̀ láti mú àdínkù bá owó orí ọjà wọn. Ìdájọ́ tuntun tó lè mú kí ó ṣeéṣe kí ààrẹ Trump gba ilé-ẹjọ́ tó ga jùlọ lọ. Àwọn adájọ́ 9 ilé-ẹjọ́ náà tí wọ́n bá fẹnu kò yóò pinnu bóyá ìgbésẹ̀ Trump wà ní ìbámu pẹ̀lú òfin. Bí ó tilẹ̀ jẹ́ pé ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn náà kò lọ bí ààrẹ ṣe fẹ́, ó ṣeéṣe kí ìjọba wò ó pé adájọ́ 3 péré nínú àwọn adájọ́ náà ló jẹ́ èyí tí ẹgbẹ́ òṣèlú Republican yàn. Nínú àwọn adájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ, 4 ló jẹ́ yíyàn láti ọwọ́ ẹgbẹ́ òṣèlú Republican, tó sì jẹ́ pé Trump ló yan 3 nínú wọn. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, láṣẹ Elédùmarè yóò sì dára fún yín.